èèyàn bá ti ń du àwọn ipò ńlá kan tó bá fẹ́ débì kan, ìgbà yẹn lẹ máa ń bẹ̀rẹ̀ àwọn ìtànkítàn láti fi bayé ẹni sọ̀rọ̀. Oníwàsíù Àyìndé ò mìtì kàtẹ́ríà tó fi lè jẹ ọba. Kí ni kàtẹ́ríà téèyàn fi lè jẹ ọba? Bóyá ẹ máa list ẹ̀ fún wa, a máa gbọ́, torí pé eégún tó bá ti kúrò nígbàlẹ̀ ó ti kúrò láìwò. Ọ̀rọ̀ tẹ́ bá ti gbé wá sórí social media tó yẹ pé yín. Ó máa tutù di gòbè báyìí o, ó tutù ṣẹlẹ̀ o lórí àpèrè ọba Àwùjalẹ̀. Ẹ wo bí arákùnrin kan máa tutù dé báyìí tí wọ́n ti fi èsì sí ìdílé Fúsẹ̀ngúwà tí wọ́n sọ wípé Wàsíù Àyìndé kò kí ń ṣe ọmọ ọba. Ẹ wo bí ẹ̀yin tèmi nítòótọ́, mo kí yín káàbọ̀ padà sí ìkànnì Odùduwà Voice TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn bá ṣe ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá a buwọ́ lu subscribe button. Fẹ́yìn tẹ́lẹ̀ tí ń wò wá tẹ́lẹ̀, ibi tí ẹ ti ń rí owó tẹ́ fi ń ra dátà, àgbà náà ò ní wọbẹ̀ o. Ẹ wò ó mà ti di yánpọnyánrin báyìí. Bí mo ṣe ń sọ fún yín báyìí, àwọn amòye ẹ̀dá kan ti dìde báyìí lórí social media tí wọ́n ti ń ṣe kíni, tí wọ́n ti ń ti Wàsíù Àyìndé lẹ́yìn wípé Wàsíù Àyìndé má mi kan o, orí àpèrè Àwùjalẹ̀ yìí ìwọ ló máa ṣe kíni, ìwọ ló máa lékè o. Wọ́n tún fa ọ̀rọ̀ yẹn débi wípé wọ́n sọ wípé kí àwọn tí wọ́n ní Wàsíù Àyìndé ò lẹ́tọ̀ọ́ láti jọba. Wọ́n ní pé kí ni criteria tí wọ́n fi ń jẹ ọba, wípé because ìtàn tí wọ́n ń pa nípa wípé Wàsíù Àyìndé kò tàn mọ́ ìdílé ọba, wọ́n ní òfúùtù fẹ́ tẹ̀ ni o. Wọ́n ní àwọn criteria tí wọ́n fi ń jọba, wọ́n ní pé kó ṣe kíni, wọ́n ní pé kí wọ́n list ẹ̀ síta. Tẹ́bàdẹ́ gbàgbé wípé lọ́wọ́lọ́wọ́ báyìí, according to nǹkan tí ìwé ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ tó sọ fún wa, ó ti lé ní èèyàn 60 tó ti show interest lórí ipò Àwùjalẹ̀. Ẹ yẹ ká wo fídíò yẹn. Ẹ má gbàgbé láti bá mi subscribe tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń retí ẹ̀yin bá ṣe ń wo ìkànnì yìí. Bayo Black lórúkọ tèmi. Ó yá, ẹ wo fídíò yẹn. Gbogbo yín pátápátá àti àwọn tó ń pàtàn fún ẹ, níbo ni gbogbo yín wà nígbà tí wọ́n fi Wàsíù Àyìndé jẹ olórí ọmọ ọba ní gbogbo Ìjẹ̀bú? Now ẹ jẹ́ ká wá sọ báyìí, gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ọba níjẹ̀bú, gbogbo ẹni tó bá jẹ́ ọmọ ọba níjẹ̀bú, Wàsíù Àyìndé lólórí yín o. Torí pé ńgbà tẹ́ ẹ ti kọ́, nígbà ó wúyè o, ẹ wà ń bẹ̀ o, ó wọ̀ gbàlẹ̀ o, ẹ wà ń bẹ̀ o, ó ṣe wúyè o, gbogbo yín wà ń bẹ̀ o. Kò sí àwọn ọmọ Ìjẹ̀bú wọn ká ní pé ìfàǹfà ń lọ ńgbà yẹn pé irọ́ o, kíníkan. Ìfàǹfà tó bá fẹ́ wà abẹ́lẹ̀ lẹ ti ń dún. Kò sí ẹni tó jáde sí gbangba tó kọ pé irọ́ gbogbo Ìjẹ̀bú ò gbà. Kódà wọ́n ṣòro ẹ̀ ó pè fún. In as much tẹ́ ti gbà tí Alhaji Wàsíù Àyìndé ti jẹ́ olórí gbogbo ọmọ ọba, ẹni ọmọ ọba tó bá fẹ́ dìde sí ẹ̀yìn ó máa wà lẹ́yìn olórí ọmọ ọba. Olórí Yorùbá ni mò ń sọ, Yorùbá lẹ́yìn náà dẹ̀ ń gbọ́. Nísùn mo ti gbọ́, àní olórí gbogbo ọmọ ọba níjẹ̀bú Òde. Ká ní Ìbàdàn ni Wàsíù ti fẹ́ lọ contest for bansi, àní olórí ọmọ ọba Ìjẹ̀bú Òde ní kí ló fẹ́ wà lọ Ìbàdàn. Kálábẹ́kúta ń sìn, àní kí ló fẹ́ wà lọ sábẹ́kúta. Wọ́n ní olórí gbogbo ọmọ ọba Ìjẹ̀bú, olórí ọmọ ọba wá fẹ́ du ọba. Ẹjọ́ ṣó ti ṣẹ̀ṣẹ̀ gbé ni? Kò tí ì ṣẹ̀ṣẹ̀ gbé. Ohun tó bá wà lórí ẹ̀rọ ayélujára náà làwọn ọlọ́gbọ́n máa jọ̀wọ́ síra wọn. Àyìndé wàláhì ìsúnmọ́ bí láìlẹ̀ sí láwù à ń gbọ́. Tẹ́ bá ti fẹ́ máa sọ̀rọ̀, ẹ máa gbé ọ̀rọ̀ wá. Tó bá ní mo ṣe Wàsíù Àyìndé o lójú ẹ lẹ́yìn ẹ, tó bá ní mo ṣe Wàsíù Àyìndé o, tó bá ní mo ṣe Wàsíù Àyìndé o lójú ẹ lẹ́yìn ẹ, tó bá ní mo ṣe Wàsíù Àyìndé o. Gbogbo yín lẹ wà ń lù, ọ̀dẹ̀ ṣe ní kọ̀rọ̀, gbangba wálé gbogbo ojú ayé ojú táyé náà fi ṣe. They go against here. Anybody tó bá fẹ́ pe Wàsíù lẹ́jọ́, ó máa pe kábíyèsí, ó máa travel lọ bá kábíyèsí Àwùjalẹ̀, á lọ béèrè pé kábíyèsí kí ló dé tẹ́ fi Wàsíù jẹ olórí ọmọ ọba. Tó bá padà á lọ bá kábíyèsí láti lọ béèrè. Ẹni tí ó bá ti lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ kábíyèsí àná,
káwó máa jẹ́ nímú rẹ̀ òun ni ó lè pe Wàsíù lẹ́jọ́ àbẹ́yìn tẹ́ ẹ̀ sí lù àbí kẹ́ ẹ pa àwọn ìwà rẹ̀ fà tí wọ́n ṣòro fún Wàsíù àṣọ olórí ọmọ ọba àní jẹ́ ń gbọ́ bóyá mi ni mi ò gbọ́yé gbogbo ẹni tó bá ti ń jẹ́ ọmọ ọba níjẹ̀bú òde lè jọba ṣáájú olórí ọmọ ọba o torí ẹ̀kọ́ ń gbà náà ẹ̀ẹ́dẹ̀ jáde àdẹ̀ríwè àfi tí ìwé mi bá fẹ́ jáde lé nísìn tọ́wọ́ sọ pé àìgéèsì so in as much tẹ́tí gbà tẹ́tí ká sọ pé bóyá ẹ ti gọ̀ ká ní kó bóyá pé ẹ ti gbà mọ́ra nígbà tó fi jẹ olórí ọmọ ọba tó bá fẹ́ jọba ó lè contest fọ́ba o ó lè contest fọ́ba ọ̀nà kọ́nà dẹ̀lẹ́ ó lè gbàjọba mi ò tí ì sọ fún yín pé ṣe mọ̀ pé oníkàlùkù máa ń fi síbi tó bá wùn mi ò fi síbi tí in as much tí Wàsíù jọ ọmọ ọba tó dẹ̀ jíjẹ́ olórí ọmọ ọba lọ́dọ̀ tèmi bí mo ṣe wò wò ń tèmi tó dẹ̀ fẹ́ du ọba ó máa ní tí Wàsíù gbẹ́sẹ̀ lé tó fẹ́ fi du ọba bẹ́ẹ̀ Wàsíù wá jẹ́ ó lè contest fọ́ba tí ọba wá lè contest fọ́ba ẹ jẹ́ ká máa wò tolúwa ló máa ṣe ṣùgbọ́n tí Wàsíù bá wùn adé mi ò sọ fún yín pé dandan ó ti jọba o bẹ̀ tí Wàsíù bá wùn adé tẹ́tí kó gbọ́rọ̀ mi igbó patí kò là gbóhùn ẹyẹ o etí lejò etí inú báyìí lejò máa ń lò gbọ́ mi dáadáa má ṣì mí gbọ́ o torí lè fẹ́ fi gìrì má fi gìrìgìrì gbọ́ farabalẹ̀ gbọ́ tí Wàsíù bá wùn irun adé tí Wàsíù bá wùn irun adé definitely ó máa dádé yẹn o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ adádé yẹn o tó bá dọjọ́ ògbúyè adé àwa yìí àdágbádá àwa bọ́ba kẹyẹ àdébẹ̀ ẹ̀yin tẹ́ ń jà yìí tí Wàsíù bá dádé ẹ̀yin náà ti ṣe kí ni ẹ jẹ jọlọ́ọ̀fù ẹ jàbà ẹ jẹ̀bà ẹ jàmàlà kódà ẹ tún dágbádá wa. Balógun Òṣòdì torí mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ tún wá bá mi táàgì òun nìkan náà ti tó ẹ bá mi táàgì ẹ kó béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ rẹ̀ kò sí bí èèyàn ṣe lè mọ́rìn tó láyé kórí má mi ó lè kọ̀rẹ́ẹ̀tì èèyàn ó lè bá èèyàn wí ṣùgbọ́n pẹ̀lú làákàyè ló lè fi sọ̀rọ̀ ó máa ń jáde pẹ̀lú ìtara ó máa ń ṣẹ́wọ̀ ìwọ fẹ́ràn Aṣíwájú náà kọ́kọ́ gbọ́rọ̀ ara ẹ̀ náà jẹ́ kí n play ọ̀rọ̀ yìí jẹ́ kí n play. ẹ lè jẹ́ Àwùjalẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín wọ́n ní kẹ́ mú ọkọ̀ kúrò ń bẹ̀ ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn tí ẹ ṣe fẹ́ mú plane dúró títorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù. ní sùúrù ṣé o wà ń bẹ̀ nígbà tí Alhaji Wasiu Ayinde tó lọ sọ́dọ̀ Aṣíwájú táṣíwájú sọ fún Wasiu Ayinde pé o ò lè jẹ Àwùjalẹ̀ nínú ṣe ń bí Wasiu ni Wasiu ṣe fẹ́ jánà mọ́ pléènì lẹ́nu ṣé wọ yìí wà ń bẹ̀ àbí ta ló wà ń bẹ̀ tó lè fún wa ní evidence pé nǹkan tí Aṣíwájú sọ fún Wasiu Ayinde nìyẹn tínú fi ń bí Wasiu Ayinde tó fẹ́ jánà mọ́ pléènì lẹ́nu point 1 ó yá nìṣó ńlẹ̀. wọ́n ń ṣèké wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba olórí ọmọọba èyí tẹ́ jẹ by default. Number 2 mítìnì ibo ni gbogbo àwọn Ìjẹ̀bú ti ṣe mítìn pé àwọn ò fẹ́ Alhaji Wasiu Ayinde lọ́ba níjẹ̀bú àwọn wo ló ṣe mítìnì yẹn ààrí ló akọ̀rí lẹ́tà tàlàjì Wasiu Ayinde kọ ṣùgbọ́n àìtí rí ibi tí àwọn Ìjẹ̀bú àbí àwọn afọbajẹ Ìjẹ̀bú ti dáhùn padà tó ti láwọn ò fẹ́ Wasiu Ayinde àti rí lẹ́tà yẹn níbo ni wọ́n ti rí lẹ́tà yẹn àbí àìwọ àtàwọn wo lẹ́jọ́ ṣe mítìn tó láwọn ò fẹ́ ó máa fún wa ó di point 2 níṣó ńlẹ̀. wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání ẹ wá kọ lẹ́tà ẹ wá kọ sí wọn nínú ìdílé mẹ́rin tó ń jọba wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀ wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀ àwọn ẹ̀gbọ́n tèmi àwọn ọ̀nkú mi wọ́n dẹ̀ pa nítàn fún mi àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà ẹ tó sọ̀rọ̀ ni o ọ̀dọ̀ wọn ní Igbóṣeré níyà Wàsíù máa ń wá
kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ so wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. Okay. So àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú àbí kẹ́nà mú èèyàn 6 tí ó tọmọ yín wá àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde. Ó ti tó ní sùúrù. Now kíní kan ló máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àbí káàkiri níjọ́ tí èèyàn bá ti ń du àwọn ipò ńlá kan tó bá fẹ́ débì kan ìgbà yẹn lẹ máa ń bẹ̀rẹ̀ àwọn ìtànkítàn láti fi ba ayé ẹni yẹn jẹ́. Ọjọ́ wo la fẹ́ rọwọ́ ilé ìbọlẹ̀? Ìlú nìwọ bọ̀bọ́ yìí wà àti wọ àtàwọn tẹjọ́ ń sọ̀rọ̀ àbáwọ àtàwọn ẹni tí wọ́n pàtàn fún ẹ tí wọ́n fi Alhaji Wasiu Ayinde jẹ ọba lẹ́wọ́n tó fi jẹ olórí ọmọ ọba ní gbogbo Ìjẹ̀bú tó fi jẹ olórí ọmọ ọba pè tán o sọ pé wọ́n sin bàbá ẹ̀ sí kìbì ìlú kan Èkìtì o àbí wọ́n sin yẹ kíní kan sí Èkìtì o. Alhaji Wasiu dẹ̀ ti máa ń pariwo Ìjẹ̀bú láti gbé Ìjẹ̀bú lárugẹ Ìjẹ̀bú alárẹ̀ látàìmọye ọdún tó máa ń polongo Ìjẹ̀bú jáde kẹ́ sọ̀rọ̀ pé dákẹ́ ọmọ bo ní ẹni Ìjẹ̀bú. Alhaji Wasiu Ayinde máa ń kiri ọmọ àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ Ìjẹ̀bú Òde kò sẹ́nibọ̀dì tó jáde tó takò. Ojúde ọba Alhaji Wasiu Ayinde ó ń ṣayẹyẹ ó ń gbéjẹ̀bú lárugẹ jáde. Èèyàn lè jáde lè sọ pé àwọn ò fẹ́ o ìlú àwọn kan lè sọ pé èmi ò gbà o kí Wasiu Ayinde jọba o ẹ lè móríṣiríṣi ọ̀rọ̀ wá ṣùgbọ́n tẹ bá mú ọ̀rọ̀ kùngbákùngbé wá láti fi tánìṣì íméèjì èèyàn àbí láti fi ba ayé èèyàn jẹ́ àbí láti fi pa ìtànkítàn òun ni tèmi kọ̀rẹ́ẹ̀tì ẹ fún. Ó ti wà bítà jù bọ̀bọ́ yìí ó ti wà bítà jù ó wà bítà jù kọ ó wà Balógun Èkó jẹ́ bẹ́ẹ̀ fi Balógun sí ó wà bítà tó wà yẹn mi ò bá tí bá rí èèyàn tó bá wà bítà má wò pé kí ló dé tẹ wà bítà báyìí. Olóyè question tí mo rè gbégbà Alhaji Wasiu Ayinde ṣé ẹ tún fẹ́ máa kọrin ẹ̀dẹ̀ tún fẹ́ ja Àwùjalẹ̀ ni mọ tí olórí ọmọ bá gán sẹ́ẹ̀tì fúnra ẹ̀ bóyá ó lè wò pé tọ́lọ́run bá gbé mi dépò ọlá yìí mo ti forin lẹ̀ ní èmi tún kọrin mọ́. Ẹni tó fẹ́ jọba àwọn tó fẹ́ fi jọba àbáwọn tó fẹ́ contest pẹ̀lú wọn á béèrè question wọn á mú condition wá òun náà accept condition wọn á gbé condition fún wọn mọ ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn àbí ní backdoor ó jáde sí gbangba ó ṣe pé question ló ń béèrè pé báwo lè ṣe fẹ́ jọba Alhaji Wasiu Ayinde wo lẹ fẹ́ ṣe nú ẹ̀ ó jáde wá condemn personality ẹ̀ ni ní ohun tí èmi legacy tí mo máa ń ètì lágbàáyé ní ayé mi ni pé kéèyàn máa condemn èèyàn kó dẹ̀ máa condemn personality èèyàn débi pé ò nílò wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde láti wá sọ ìtàn bàbá Wasiu Ayinde pé wọn ò sí síjẹ̀bú Òde kí ló dé kí lẹ fẹ́ òṣìwọ́ ò ṣe gbérù tàn yìí jáde nígbà tó fẹ́ fi jẹ olórí ọmọ ọba Ìjẹ̀bú Òde. Ẹ̀yin èèyàn ẹ lọ stop ìwà pálapàla ìwà ìbanilórúkọ jẹ́ lélẹ̀ kò dágbà rí má torí pé bóyá o fẹ́ wá tráfíkì láàrin èrò àbò fẹ́ kó o fẹ́ popular láwùjọ kó máa sọ̀sọ̀kúsọ. Mo sọ yìí mo dúró ná ó tán lẹ́nu ni ó kù síkùn tó bá tún jáde tó sọ̀sọ̀kúsọ máa kó padà sí ẹ lẹ́nu. Ẹ bá mi tag Alhaji Wasiu Ayinde kẹ́ wá tag òun náà ire o.